tí wọ́n gba bátọ̀ ìyá nísìnyí kẹ́mi pé àwọn ni màá fi bí wálé lọ́wọ́ báyìí kọ́lọ̀ kó kókó wọn lọ́wọ́. alájà Ṣakira Àṣàbí Àmàdá gbogbo wa sàbí kí pé ẹkú orí kẹlẹbẹ dẹbẹdẹ sùn tí omi yẹn ọmọ lọ sí ọkọ dẹbẹdẹ sùn yẹn alájà Ṣakira Àṣàbí Àmàdá ní àgbèjì ọlọ́run ṣàjẹ́ kí ẹ̀mí ó kù. bákan náà ọ̀nà ìbò Abdulhakeem Adisa Bangbola HOB fọ́nà dìde dúró kárí tàníjẹ́ Adisa Bangbola. tọ́ ọmọ afọ́dúnlẹ̀ àrìjá ìlà àrìjá lùwà wáyìlá bàlá afọ́dúnlẹ̀ torobé àlá torobé èèyàn náà ní jẹ́ kí wọ́n mọ ìlú èèyàn àtúkẹ́ fún ọlọ́run lórí alájà Abdulhakeem Adisa. alájà Tọ́yìbà Bòní ọ̀nà tẹ̀ àwọn àmì láti lọ London ní àwọn ọmọ olókù. alájà Tọ́yìbà ní ó kí yóò pé alájì Shehu Bangbola on the way from Houston, Texas. alájì Shehu Bangbola, mashallah. ní èmi sì ìfàánù ìyá náà ní ẹgbẹ́ ṣùgbọ́n ní ìfàánù ìyá náà ní ẹ. alájà Sharifa àbójútó lórí àwọn ọmọ ìyá ìyẹn náà ni. alájà kí apàtìrà òwátà gbogbo alájì sọ́jú kí nàṣíkúná fún ara rẹ̀ náà. orí ìdúró mọ́ àjẹsẹ̀ wa náwó alábùsókè wíwá ọmọ ìyá nìyẹn. sọ alhamdulilayi rabbil alamin. ṣé gbọ́dọ̀ nílé pé gbogbo àwọn tí alájà Abdulhakeem fọlẹ́gbẹ̀rẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ náà àbójúpa irẹ́. so a kí ìmáàmù wa ní Nawaruddin alájì wa Abdulmajid Àyìnlá àwọn náà kí wọn káàbọ̀. ó yí àwọn torí báwọn náà lè ṣe bí wọ́n wáyé pé àwọn náà ni wọ́n wà ní chájì yẹn. àti àjọ ìpẹ́yìn jẹ àwọn àgbẹ̀ náà ilé ìpẹ́yìn jẹ ẹ̀dùn wa ṣe léde àwọn àmọ́ pé bàbá àpò òkú dání ẹ̀wọ̀n ọ̀rọ̀ nílé. tọ́ bákan náà a kí ìsáàjù wa Alhaji Mustapha Mubarak pé wọ́n dàbọ̀ sí àríwá. mo ti kí pòfẹ́sọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ afọ Abdullah ọlọ́gbà kí. tọ́ àwọn ọmọ olókùn ìwọ̀n pátá náà ni a ti wà lórí kalẹ̀ bọ́ láti ṣe àfihàn wa látòrí. وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا صراطا فأنى يبصرون ولو نشاء لا تظلمون نفس شيئا ولا تجزون إلى ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم بظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا سلام لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا. اللهم صل على محمد وعلى آل محمد وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وسلم. وعلى آل
اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم صل على محمد وعلى اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد لا إله إلا الله 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 لا إله لا يا من لا هو إلا هو يا من لا إله يا هو إلا هو يا من لا إله إلا هو يا من لا إله إلا هو يا هو إلا هو يا من لا إله إلا هو إلا هو يا من لا إله يا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو لا يلقى يوما أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم لا إله هو الحي القيوم أستغفر الله العظيم لا إله هو الحي القيوم أستغفر الله العظيم أستغفر الله العظيم الذي لا. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.